ẹ bá ń kọ́ lọ́jọ́ ìbí o Alájọkẹ́ mi obìnrin rẹ̀ àmọ́ bí ọjà rẹwà lóbìnrin ni bó bá ń lúgbọ́n ẹ̀pọ́ jíire ló kó lẹ́ o bó bá rẹ̀ sá ẹ̀pọ́ jíire ní sàárẹ̀ bájọkẹ́ bá ti jíire àbùṣe bùṣe wọ́n mọ̀ pé bí ológun ẹ̀rù wọ́n mọ̀ pé bí ẹlẹ́gbẹ́ ò ní wọ̀fà wọ́n mọ̀ pé orí rẹ̀ ò sì dìde join nínú aṣọ happy birthday to you Chief Mrs. Aremu Àjọkẹ́ o happy birthday to you ọlọ́jọ́ ìbí happy birthday to you wọ́n mọ̀ ọ̀bẹ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ àtẹ̀nà ojúmọ́ ní mọ́ ká má rọ́ mo bí lórí àtẹ aya rẹ̀ mú o ìwọ ni mo mọ̀mọ́ ń pè rí wọ́n mọ̀mọ́ yálé bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbámọ́ lisa bí o èrò tí ń rẹ̀ gbámọ́ ní ẹ̀mọ́ ṣàfira ìgbé ìmọ̀tún ní ọmọ òjòrò ọmọ ṣàkìtì ọmọ òrógbà ọmọ pẹnu gẹ́gẹ́ kéyìn mìínú ẹ̀gbámọ́ lisa bí ọmọ gbogbo àkàlà òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ẹ̀gbá tó máa sẹ́yìn oró tó sún sẹ́tẹ̀ egun mẹ́nu wọ́n mú mi àmúṣẹ́ mi mẹ́ka wọ́n sì mú mi olúmọ wọ́n gòkè àràfà mẹ́ka wọ́n sì gòkè olúmọ alákẹ́niyàn ọmọ sẹ́tì mẹ́mú kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ yẹn dùn yòówù gbanyugba Chief Mrs. Aremu o mo ní o gbéra ńlẹ̀ kó dìde aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣoṣùmọṣù làwọn aṣoṣùmọṣù lọ́lá ọlọ́run ọba oníburiburi kò jíjọ ẹ̀sìn ọgbó bí olúgbó ti ń gbó ọgbó bí olúgbó ti ń gbó nínú owó nínú ọlá àtàìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ wọn èèyàn ní nílé bàbá kọ́ mọ́ ní tìyá o ẹ̀pẹ́ nílé mọ̀mọ́ rẹ ẹ̀pẹ́ alárọ̀ ẹ̀pẹ́ abátábútó níkùn àbàtà kúkúrú lọ́sàn gbọ̀nràn ni wọ́n lóru wọ́n rán mi ní èmi kọ́ mo rọra mi àṣẹ́dọ̀wọ́ ẹni tó rán mi wá ex-gold marketer lónìí mọ̀ kí ọ pé long life and prosperity yìí o èmi àmọ̀ ìfẹ́ kí ọ pé gbá ọdún láyé ọdún kan mọ̀mọ́ ni happy birthday to you o.